A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Akọ̀wé gbogboògbò fún àjọ United Nations UN Antonio Guterres ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí wàhálà, ìjà, ìdààmú, ìyàn, àjálù, àyípadà ojú ọjọ́ tí ó ṣẹlẹ̀ káàkiri àgbáláyé nínú ọdún 2023. Nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ tí ó sọ ní ìlú New York síwájú ọdún 2024, ni Guterres ṣe àpèjúwe ọdún 2023 gẹ́gẹ́ bí ọdún tí ó gbóná jùlọ nínú àkọọ́lẹ̀. Bí ó ti sọ wípé àwọn èèyàn wà nínú ìrora, àgbáyé ń ṣègbé, ìṣẹ́ òun ìyà ń bá àwọn èèyàn fínra, ogun túbọ̀ ń gbilẹ̀ sí i láìsí ìgbẹ́kẹ̀lé. Guterres ní ká máa da ẹ̀bi ru ẹnìkan kò lè mú ìdàgbàsókè wá, bí ó ti rọ gbogbo àgbáyé kí wọ́n wà ní ìṣọ̀kan kí ojútùú lè wà nínú ọdún tuntun. Ó ní ọdún 2024 wà fún ṣíṣe àmúlò ìrètí, kí a parapọ̀ fún ìlọsíwájú ọrọ̀ ajé àti ojútùú sí ìṣòro. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Guterres, a gbọ́dọ̀ wà ní òṣùṣù ọwọ̀ kí a dìde gbógun ti ìkórìíra tí ó ń bá ìrẹ́pọ̀ jẹ́ láàárín orílẹ̀-èdè sí orílẹ̀-èdè àti agbègbè sí agbègbè, kí a sì ṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé bí ó ti ń kí gbogbo àgbáyé kú ọdún tuntun ti àlàáfíà. Guterres ṣèlérí wípé United Nations yóò tẹ̀síwájú láti máa pè fún ìfẹ́, ìdàgbàsókè àti ẹ̀tọ́ ọmọnìyàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ àsọdájú wípé ìjọba rẹ̀ yóò ṣe àgbékalẹ̀ owó oṣù tó kéré jù tuntun fún àwọn òṣìṣẹ́ jákèjádò orílẹ̀-èdè nínú ọdún tuntun nítorí èyí jẹ́ ẹ̀tọ́ ìjọba sí ọmọ orílẹ̀-èdè. Tinubu sọ èyí níbi ọ̀rọ̀ ìyànjú rẹ̀ fún ọdún tuntun sí ọmọ orílẹ̀-èdè lónìí Ọjọ́ Ajé, níbi tí ó ti gbà wípé lótìítọ́ ni ìyà ń jẹ ará ìlú látàrí ìṣòro ọrọ̀ ajé. Ààrẹ sọ àsọdájú wípé ìjọba rẹ̀ wà láti tán ìṣòro tí ó ń lọ lọ́wọ́, bí ó ti rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n má rẹ̀wẹ̀sì, kí wọ́n má sì ṣe àárẹ̀ ọkàn. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìṣúná fún ọdún 2024, ààrẹ ní àwọn yóò ṣiṣẹ́ takuntakun láti rí i dájú wípé gbogbo ọmọ orílẹ̀-èdè ni yóò tọ́wò nínú mùdùnmúdùn ìjọba. Ó ní gbogbo ìpòǹgbẹ fún ìgbáyégbádùn àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn aláìlágbára àti òṣìṣẹ́ ni àwọn yóò bójútó. Ààrẹ ní òun búra láti sin orílẹ̀-èdè, kí òun sì sa gbogbo ipá ní gbogbo ọ̀nà. Fún ìdí èyí ni ìjọba rẹ̀ yóò ṣe fún gbogbo ènìyàn ní àǹfààní kan náà láti tayọ. Ààrẹ wá bẹ̀bẹ̀ wípé kí ìdojúkọ ọrọ̀ ajé mú ìfẹ́ àti ìgbàgbọ́ bá ọmọ orílẹ̀-èdè. Bákan náà ni ó ké sí àwọn tí wọ́n jọ fi igagbága nínú ètò ìdìbò ọdún tí ó kọjá. Ó ní ìbò ti wá sópin, kí wọ́n jẹ́ kí gbogbo wọn jọ fi ọwọ́ sowọ́pọ̀ fún àǹfààní orílẹ̀-èdè, kí ìmọ́lẹ̀ oníkálukú tàn sí ojú náà fún ojúmọ́ ire. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò kúmọkùmọ Economic and Financial Crimes Commission (EFCC) ti ránṣẹ́ sí Minister of Humanitarian Affairs, Disaster Management and Social Development lábẹ́ ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari, Sadiya Umar Farouk, lórí ẹ̀sùn 37 billion naira tí wọ́n ṣe kúmọkùmọ lábẹ́ iléeṣẹ́ rẹ̀ nípasẹ̀ agbaṣẹ́ṣe James Okwete. Mínísítà náà yìí ni wọ́n ní kí ó farahàn níwájú àwọn olùṣèwádìí fún àjọ EFCC ní olú iléeṣẹ́ wọn tí ó wà ní Jabi, ìlú Àbújá, ní Ọjọ́rú tí ó ń bọ̀, ọjọ́ 3 oṣù Kínní ọdún 2024, láti wá ṣàlàyé lórí ẹ̀sùn owó jìbìtì. Àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí Umar Farouk ni ó ṣàlàyé wípé mínísítà náà gbọ́dọ̀ fi ara hàn ní Ọjọ́rú. Gbogbo akitiyan akọ̀ròyìn láti kàn sí mínísítà náà ló já sí pàbó. Pípa ni aago rẹ̀ wà. Nígbà tí akọ̀ròyìn kàn sí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àná, Nneka Nkem, níṣe ni ó ṣẹnu gbálágún tí ó sì lu aago rẹ̀ pa. Síwájú àkókò yìí ni a gbọ́ wípé Umar Farouk sẹ́ wípé òun kò mọ agbaṣẹ́ṣe James Okwete tí ó sì wà ní àkàtà àjọ EFCC. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni mínísítà náà ti kọ
ní ọjọ́ Ajé wípé oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n rọ̀ mọ́ òun láṣọ láti ọ̀dọ̀ àjọ EFCC àti James Okwute kan tí òun kò mọ̀ rí. Ó ní Okwute kò fi ìgbà kankan ṣiṣẹ́ fún òun tàbí ṣe aṣojú òun níbì kankan. Fún ìdí èyí, òun ti kàn sí agbẹjọ́rò láti gbé ìgbésẹ̀ lórí àwọn tí wọ́n fẹ́ ta epo sí ààlà òun. Ó ní ó jẹ́ ohun ìwúrí láti sìn lábẹ́ ìjọba àpapọ̀. Òun sì ṣetán láti ṣe àwáwí ní ìgbàkúgbà tí wọ́n bá ránṣẹ́ pé òun ṣetán àti sọ tẹnu òun. Alūkkóró fún àjọ EFCC Délé Oyèwálé kọ̀ láti fèsì lórí bí wọ́n ṣe ránṣẹ́ sí mínísítà àná. Ìròyìn jábọ̀ wípé àjọ EFCC fi ọwọ́ ṣìkún òfin mú Okwute lórí ẹ̀sùn tí ó ní í ṣe pẹ̀lú n37.1 bílíọ̀nù tí wọ́n ní wọ́n ṣe kúmọkùmọ lábẹ́ ìṣèjọba Umar Farouk. Ọ̀kan lára àwọn ọ̀gá àjọ EFCC ni ó yọ sọ fún akọ̀ròyìn wípé agbaṣẹ́ṣe ti sọ púpọ̀ lọ́rọ̀ lórí mínísítà àná àti ìṣèjọba rẹ̀. Ìgbésẹ̀ yìí ṣe pẹ̀kírẹ̀kí pẹ̀lú ìwádìí tó ń lọ lọ́wọ́ pẹ̀lú mínísítà mẹ́ta mìíràn lábẹ́ ìṣèjọba ààrẹ Muhammadu Buhari lórí ẹ̀sùn n150 bílíọ̀nù owó jìbìtì. Wọ́n ní ìwádìí láti ọ̀dọ̀ àjọ EFCC ṣe àfihàn wípé wọ́n fi n37.1 bílíọ̀nù ránṣẹ́ láti àpò ìjọba àpapọ̀ sí oríṣiríṣi ilé ìfowópamọ́ tí iye rẹ̀ jẹ́ 38 tí ó jẹ́ ti Okwute. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀gá lẹ́nu iṣẹ́ àjọ EFCC, ọjọ́ 4 sẹ́yìn ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Okwute, bẹ́ẹ̀ ló ń fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àjọ EFCC. Umar Farouk ni mínísítà àkọ́kọ́ fún Humanitarian Affairs, Disaster Management and Social Development. Ààrẹ àná Muhammadu Buhari ni ó yàn án gẹ́gẹ́ bí mínísítà tí ọjọ́ orí rẹ̀ kéré jùlọ láàrin àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ ní ọdún 2019. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ọmọ orílẹ̀-èdè ti ṣe àlàkalẹ̀ bí wọ́n ṣe fẹ́ kí ọdún tuntun rí fún ìjọba Ààrẹ Bọ́lá Tinubu bí wọ́n ti sọ wípé ètò ọrọ̀ ajé tí ó ti mú ayé nira fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ wá sópin. Olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Atiku Abubakar àti ẹgbẹ́ àwọn àgbà ní ìpínlẹ̀ Èkìtì Èkìtì Elders Forum nínú àtẹ̀jáde ọ̀tọ̀ọ̀tọ̀ àná ni wọ́n kérora wípé ó ṣòro fún ọmọ orílẹ̀-èdè láti gbé ìgbé ayé àlàáfíà. Bákan náà ni àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹ̀ka ètò ọrọ̀ ajé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn News Agency of Nigeria (NAN) sọ wípé orílẹ̀-èdè nílò ìgbésẹ̀ láti tọ́ka ohun tí ó ń fa ọ̀wọ́ngógó lórí gbogbo ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ní gẹ́lẹ́ tí Ààrẹ Bọ́lá Tinubu gba ipò ààrẹ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 ni yóò gbọ̀n àyọkúrò ìrànwọ́ epo dànù bíi jìgá. Èyí ló ti wá fa ọ̀wọ́ngógó owó epo látorí n195 lọ sí n620 àti n650. Bákan náà ni àyọkúrò ìrànwọ́ epo yìí kó ipa lára ọ̀wọ́ngógó inflation. Gẹ́gẹ́ bí àbájáde ìwádìí àjọ tó ń bójútó owó ọjà National Bureau of Statistics fún oṣù kọkànlá ọdún 2023 ṣe sọ, ọ̀wọ́ngógó gòkè láti 27.33% nínú oṣù kẹwàá sí 28.20% nínú oṣù kọkànlá. Igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ lórí òfin ọrọ̀ ajé tí ó ti kóbá ọ̀pọ̀lọpọ̀ ìdílé àti okòòwò. Ó ní ìbá ṣe wípé ìjọba gba ọ̀nà mìíràn, wàhálà yìí ìbá má pọ̀ tó yìí. Bákan náà ni ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn àgbààgbà lèkìtì náà kọ̀rọ̀ ojú sí ìṣẹ́ òun òṣì tó ń bá orílẹ̀-èdè fínra bí wọ́n ti ké sí ìjọba àpapọ̀ kí wọ́n túbọ̀ gbìyànjú sí i láti gbógun ti ìṣòro yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbòogi olóró National Drug Law Enforcement Agency (NDLEA) ti sọ wípé ikọ̀ òṣìṣẹ́ wọn ti rẹ́bùrú ọ̀gbẹ́ni oníṣòwò kan tí ó fi ilẹ̀ Qatar ṣebùgbé, Agu Evidence Amobi àti Uche Onyebuchi
Obi pẹ̀lú ẹrù tí egbòogi olóró kún inú rẹ̀ ní pápákọ̀ òfurufú Muritala Muhammed ìlú Ìkẹjà, ìpínlẹ̀ Èkó. Àjọ NDLEA ní ọjọ́ Àbámẹ́ta 30 oṣù Kejìlá ọdún 2023 ní ọwọ́ tó Amobi ní pápákọ̀ lójúnà àti rìnrìn-àjò lọ Doha ní Qatar nípasẹ̀ Qatar Airways. Lọ́jọ́ kan náà ni wọ́n fi Obi sí àhámọ́ lẹ́yìn tí wọ́n gba kóró 72,000 ti egbòogi Tramadol tí ó ń gbìyànjú àti kó kọjá sí ìpínlẹ̀ Kano pẹ̀lú ọkọ̀ òfurufú. Amobi ni wọ́n gbámú pẹ̀lú egbòogi cannabis sativa tí ó dì sáàrin oúnjẹ tútù. Ó ní òun ra egbòogi yìí ní ìpínlẹ̀ Enugu, òun sì fẹ́ lọ jábọ̀ rẹ̀ ní Doha kí òun lè ráàyè tu owó jọ fi san owó ilé rẹ̀ ní Doha àti Nàìjíríà, kí ó sì tún rí owó fi san owó iléèwé àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. Àlàyé yìí wáyé nínú àtẹ̀jáde àná tí adarí ìròyìn fún àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi bu ọwọ́ lù. Bákan náà ni àtẹ̀jáde náà ṣàlàyé bí òṣìṣẹ́ àjọ NDLEA tí wọ́n ṣe ìpàráàrò lójúnà Nguru sí Gashua ṣe mú àwọn mẹ́ta kan ní ọjọ́ Kérésì. Àwọn mẹ́ta ọ̀hún ni Musa Sani, Mohammed Ibrahim àti Adamu Usman nínú ọkọ̀ tí ó kó ìdí 39 39 blocks of cannabis sativa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Alámòjútó àgbà fún ìjọ ìràpadà The Redeemed Christian Church of God, Pastor Enoch Adébóyè ti sọ àsọtẹ́lẹ̀ wípé nǹkan ò ní dẹrùn fún ìbẹ̀rẹ̀ ọdún 2024 ní orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n lẹ́yìn òkùnkùn ìmọ́lẹ̀ á tàn. Bí ọjọ́ ṣe ń yí borí ọjọ́ ni nǹkan ó máa rọrùn sí i. Adébóyè sọ èyí níbi ìsìn ìṣọ́òru mọ́júmọ́ ọdún tuntun tí ó wáyé ní ilé ìpàgọ́ ní ìpínlẹ̀ Ògùn mọ́júmọ́ òní. Adébóyè pèsè àkànṣe àdúrà fún àwọn ọmọ orílẹ̀-èdè wípé kí wọ́n gbàdúrà kí afẹ́fẹ́ rere fẹ́ lù wọ́n. Ó ní nǹkan á kọ́kọ́ le kí ó tó rọ̀. Ó ní bí ìjì ṣe ń jà yóò tú àwọn àṣírí kan síta. Bákan náà la rí àwọn kan tí yóò bẹ̀rẹ̀ ọdún pẹ̀lú ìnira tí ó ṣe wípé nǹkan yóò padà rọ̀ṣọ̀mù kí ọdún tó parí. Adébóyè ní àǹfààní yóò pọ̀ lọ jàǹtìrẹrẹ lọ́dún yìí kí ọmọ orílẹ̀-èdè gbáradì àti ṣe àmúlò rẹ̀. Ní ilẹ̀ òkèèrè, ìdásí láti òkè wá yóò dé bá àwọn orílẹ̀-èdè kan tó ń gbóná girigiri. Ojútùú àti ìwòsàn yóò wà fún àwọn àìsàn bíi jẹjẹrẹ, káńsà, ikọ́ àwúbì, asthma, ẹ̀jẹ̀ ríru, hypertension àti ìtọ̀ ṣúgà diabetes. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà Zack Orji ni a gbọ́ wípé wọ́n ti gbé dìgbàdìgbà re ilé ìwòsàn kan ní ìlú Àbújá lẹ́yìn tí ó ṣubú lulẹ̀ ní ilé ìgbọ̀nsẹ̀ tí kò sì lè rìn tàbí sọ̀rọ̀ mọ́. Intensive Care Unit ICU ní ilé ìwòsàn ìjọba ìlú Àbújá ni wọ́n ti ń ṣètọ́jú rẹ̀. Ẹnìkan tí ó súnmọ́ òṣèré yìí ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lọ́sàn-án àná fún akọ̀ròyìn. Ó ní láìpẹ́ ẹgbẹ́ òṣèré ilẹ̀ Nàìjíríà yóò fi àtẹ̀jáde ránṣẹ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí, ṣùgbọ́n lára àwọn akẹgbẹ́ rẹ̀ ti gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ lọ láti máa gbàdúrà fún un. Ọ̀kan lára àwọn àgbà òṣèré Joyce Kalu kọ wípé òun rì í sínú ibú ẹ̀jẹ̀ Jésù. Adẹ́rìn-pòṣónú @official àrólé náà bẹ̀bẹ̀ fún àánú Ọlọ́run lórí rẹ̀. Bákan náà ni Uche Ugbodo náà kọ wípé kí Ọlọ́run dábọ̀ wò ó sàn. Àmín. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.